métí sí, ka ọ̀rọ̀ rẹ̀ sí, gbọ́ràn sí, béèrè lọ́rẹ̀ wí ibi sí màá yà sí. Lónìí àkórí ọ̀rọ̀ mi sí ọ òun náà ni olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn rẹ. Olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn rẹ. Torí nínú èpísítélì pétérù, èpísítélì kínní ti pétérù orí 2 lébẹ̀ ẹsẹ̀ 15, ìkẹtẹ́ra bí àgùntàn láti ṣìnà ṣùgbọ́n arìnyà dá a padà sọ́dọ̀ olùṣọ́ àgùntàn nípasẹ̀ òbálàjà, nípasẹ̀ ìrònúpìwàdà, nípasẹ̀ dídi àtúnbí ojúlówó ọmọ Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run jákòyá dá a padà sọ́dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn ra. Kí o túmọ̀ olùṣọ́ àgùntàn? Ọ̀rọ̀ Yorùbá lùgbàmúrìn nílò ìwé atúmọ̀ èdè torí pé wọ́n bá pín ọ̀rọ̀ ní sí méjì. Olùṣọ́ ọ̀nì kẹ́ ṣọ́hun, ọ̀nì kẹ́ ṣàbójútó, ọ̀nì kan jẹ́ pé kété lírí nígbà kan ga kò dúró síbi kan ga kan tẹ́ pé a ti ráyè rí kété kẹ́ lábẹ́ àkóso rẹ̀. Olùṣọ́ la pé kẹ́ ẹ ṣọ́ ìran àgùntàn. Ṣìdérègbé o, ṣàdìyẹ o, ṣùgbọ́n àgùntàn lè o ṣẹ́rẹ̀ kẹ́ ẹ ṣọ́. Ìran àmúrìn ajá kan dápọ̀. Ẹ bá ti yí ọnú ṣọ́ọ̀ṣì bí èyí ni a ti gbà pé kété ọ̀nìkẹ́ nínú ṣọ́ọ̀ṣì lè olùṣọ́ àgùntàn lè ṣàkóso lè ṣẹ̀ṣọ́ lórí ayé ran. Kó olùṣọ́ àgùntàn bá sọ̀rọ̀ nínú ìfèsì àti ìdáhùn sí ìrákẹ́ nínú ìjọ ni lọ a mọ̀ wí ìrákẹ́ lébẹ̀ ní ọ̀nà méjì náà pín sí. Ìdérègbé lébẹ̀ ewúrẹ́, náà ni àgùntàn lébẹ̀ tí wọ́n rá àgùntàn ni gọ́gọ́gọ́gọ́ bí kò á ti darí rẹ̀ sí. Ibẹ̀ lè ya mú, ibẹ̀ la dúró sí torí pé a jọ ọra rẹ̀, torí pé a mú àkóso ayé rẹ̀ àtọkàn rẹ̀ a mú sọ olùṣọ́ àgùntàn ni. Ṣùgbọ́n tí wọ́n rí ìdérègbé yàtọ̀ sí pé yọ ṣàkóso ewúrẹ́ ni. Ẹ gbọ́ òótọ́ ni ibi kan bá ti ré la yà sí. Ọkàn ẹ́ńjìnì ọkàn kẹ́ nínú rẹ̀ ó yàtọ̀ sí ti àgùntàn. Ìjàgbọ́n ìdérègbèrè lóní o ká sọ nípa tìyàn àgùntàn. Ipò olùṣọ́ àgùntàn ó jẹ́ ipò kó jẹ́ pé ó ṣe kókó ó ṣe gbòógì láàrin gbùngbùn ibi kan jẹ́ pé òrànlọ́wọ́ òdarí òtọ́ni àbójútó mímí jíjẹ kó ìran àgùntàn dídarí ìran àgùntàn ṣé kíkọ́ láti ṣàtúnṣe ipò kí olùṣọ́ àgùntàn kó dúró sí nínú ayé ọmọ Ọlọ́run òun lè yí ni. Ẹ̀kọ́ ẹ̀ tí a ṣe tẹ̀rẹ̀ sí bá wọlé tẹ̀rẹ̀ o, ìwọ dá dúró gédéńgbé ìwọ ẹ̀ lé olùṣọ́ àgùntàn. Ẹ̀kọ́ ẹ̀ tí ṣe òdàpọ̀ ní orí Facebook náà nù tí gbọ́ kété o kò í gbọ́. Orí tẹlifíṣàn náà lé ohun tí báyàn olùṣọ́ àgùntàn pàdé lọ́ọ́ tọ́ ìrákẹ́ ṣuṣẹ́ lórí ẹ̀rọ ayélujára ẹjọ́ ṣe Ọlọ́run ṣé ìránṣẹ́ ọ̀hún náà ó dé síso ọmọ ẹ tọ́ ayé ènìyàn ṣùgbọ́n jù bá lọ sí kọ́ wo nílò olùṣọ́ àgùntàn lójú agbègbè ibi kọ̀ọ̀yà kẹ́yìn pè ní local church. Ìyàtọ̀ sí yìí ni tí wọ́n olùṣọ́ àgùntàn kẹ́ lẹ́ka ibi kọ̀ọ̀yà ni òun ni olùṣọ́ àgùntàn kẹ́ lè sàlẹ̀ òun ni náà ọ̀ èdè lọ́gá olùṣọ́ àgùntàn àgbà kò jẹ́ pé òun ni Jésù Kristi kò jẹ́ pé òun ni olùpilẹ̀ṣẹ̀
àti aláṣepé ìgbàgbọ́ra aṣojú ṣá ní kété arákùnrin gbọ́wé olùṣọ́ àgùntàn nínú ayé líle aṣojú náà jẹ́ kó ọlọ́run olódùmarè òun bá ti fẹ́ mú ránṣẹ́ sí ìjọ èèyàn náà là á mú ránṣẹ́ sí ẹlẹ́ṣẹ̀ wọ́n ṣìnà o wọ́n sọnù wọ́n dẹ̀ nínú ewu lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀kọ́ èké nínú òtànjẹ ẹ̀ṣẹ̀ fọ́ ọ lójú lùpò kan jẹ́ pé wọ́n nílò ìrànlọ́wọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ jòyà ibi pa án òjò pa án ọ̀rọ̀ mi mu lùpò kẹlẹ́ṣẹ̀ àlèyé ṣùgbọ́n lójú ayé o wàá rí aṣùgbéraga akunjú rẹ̀ yòyòyòyò á dàbí ẹni pé ẹ̀ lé wàhálà ṣùgbọ́n ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú ọkàn rẹ̀ lọ́hùn òyà jẹ́ ebi pa àìlótọ́jú bí ọmọ aláìlé bàbá olùpò kẹ́yà ṣùgbọ́n ọ lè gbàgbọ́ èdè tí yá yàtọ̀ ó ti kó olúpele nì a ti gbé kó nínú ìjọba òkùnkùn sínú ìjọba ọ̀mọ́lẹ̀ ọmọ ọlọ́run kí ọ̀rọ̀ lè gbàgbọ́ àti mo padà bọ̀ á súlé àti mo á sábẹ́ ààbò àti mo á sábẹ́ òtọ́jú àti mo á sábẹ́ òfẹ́ àti mo á sábẹ́ òtọ́ni ti olùṣọ́ àgùntàn ọkàn rẹ̀ èyí kì í ṣe Jésù Kristi lónìí o kó bá ti lùpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ síbẹ̀ wo sórí kunkun sí olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn rẹ kì í ṣe Jésù Kristi àyàfi kó bá mọ̀ọ́mọ̀ á kó ronúpìwàdà kó ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ kó wá sábẹ́ àbúradà òdáríjì àtòdáǹdè kí Jésù gbé àkókò ti ọ̀nìyàn nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ tọ́ta sílẹ̀ lórí igi àgbélébú wàríyá mórí balẹ̀ òun wàríyá tó bá lówájú Jésù Kristi wàá gbéga ju kété nínú ayé wàá kó ọkàn rẹ àtayé rẹ wàá kó lé ọ Jésù Kristi gbogbo ẹlẹ́rìí ya darí rẹ o gbogbo ẹlẹ́rìí ya ṣàkóso rẹ o lóògbà mọ́rìn mo yóò dúró síwájú ilé màá rí ìran olùṣọ́ àgùntàn kẹ́hìn dá màálùú tí wọ́n olùṣọ́ àgùntàn kó ti wù kékeré tó bóyá wo mójú rẹ̀ náà o olùṣọ́ àgùntàn tòjọ́ rẹ pásítọ̀ rẹ ọlọ́run fún ọ láṣẹ o ọlọ́run fún ọ ní ketekete kan nílò láti darí màá rọ́mọ pé ní ṣé ìmúrìnlógbẹ́ kò jẹ́ pé òun fún ara rẹ̀ gan-an yóò yọ mẹ́rún rẹ̀ nínú màálùú kan bá tóbi kan òun náà nílẹ̀ agbọ́ pamú níbẹ̀ yìí kẹ̀yà darí màálùú àbí àgùntàn kò fẹ́ pé ní 50 jọ̀kan mo kàn rè ké sí ọmọ ni wí ṣé ọyọ̀ sámọ́ ọlọ́ba ikẹ̀ ìjẹ́bà yóò lọ gáràn o báà náà ni kó bá dúró sábẹ́ òtọ́ni Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà àbí èèyàn rákọ ti yàn gẹ́gẹ́ bí adarí bóyá adarí ọkùnrin ní adarí obìnrin ní kẹ́kẹ́ àṣàkóso wàá gbọ́ràn sí wọn lẹ́rùn o wíwá wíkàn ìyá jòkó wíwá jẹ lábẹ́ràn kí ètò ìhàn ti jẹ́ Jésù Kristi òun ni olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn rẹ kó bá ti sákò lọ́dọ̀ rẹ̀ inú ewu lọ́ọ̀yà sèyìn sọ̀dọ̀ rẹ̀ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ó ní kàn án gbàlà kọ́dẹ̀ lábẹ́ àkóso olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn mi ire o.